Kalẹ̀ tẹ́ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n, kó ní àgbọ́yé, kó ní àròjinlẹ̀ kó tó lè wo program mi. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tí ò ń wo program mi, bá mi share, kó bá mi like, kó dẹ̀ tag gbogbo àwọn official government pátá, àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn tó ń darí ìlú wa, àwọn alágbára ìlú wa, àwọn olórí ìlú wa, àwọn tó ń kó wa jẹ gẹ́gẹ́ bí olórí àti àfáà àti pásítọ̀ àti gbogbo àwọn gọ́fìmẹ̀ntì pátá àtàwọn lọ́balọ́ba àtàwọn olóyè. Ẹ bá mi tag wọn sórí program yìí. Ìtàn ilẹ̀ Yorùbá àti Nàìjíríà tẹ̀síwájú. Ẹ rí ọlọ́gbọ́n o, olóye o, mo sọ fún yín ní program kan pé nǹkan mẹ́ta ló ń da Nàìjíríà rú. Nǹkan mẹ́ta yẹn dẹ̀ ni tribalism, western education àti religion. Tribalism, western education àti religion. Ẹ rí ilẹ̀, òyìnbó ló wá pín ilẹ̀. Nígbà tó dẹ̀ pín ilẹ̀, wọ́n ti da lúrú pọ̀ mọ́ ṣàpà ní ìgbà yẹn. Mo sọ ní program kan náà pé tí ẹ bá wo gbogbo ilẹ̀ Yorùbá pátá, àwọn ibì kan wà kò kí ń ṣe, wọ́n ń ṣe Yorùbá, wọ́n kà wọ́n kún Yorùbá. Àwọn nìkan wà wọ́n kì í ṣe Haúsá, wọ́n kà wọ́n kún Haúsá. Àwọn nìkan wà wọ́n kì í ṣe Ìgbò, wọ́n kà wọ́n kún Ìgbò. Òyìnbó ló wá pín ilẹ̀. Nígbà tó wá pín ilẹ̀, ó wá ti ẹ̀sìn bọ̀ wá láàrin. Láti ibi tó ti ẹ̀sìn bọ̀ wá láàrin, wọ́n tún wá ti western education, civilization bọ̀ wá láàrin, which is we have our own culture, we have our own form of government. Ṣé rí ti Boko Haram, ti terrorist tó ṣẹlẹ̀ yìí, it was plugged by our colonial master, àwọn tó kọ́ wá àwọn òyìnbó. It was planned. Ṣé rí African was planned. Wọ́n ti pín African nígbà Berlin meeting yẹn, wọ́n ti tó mọ́ra wọn lọ́wọ́. Tí o bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, ó ju imagination ẹ̀sìn àti western education lọ, civilization lọ. Àwọn people yìí lè expect kan fún yín ní real story about your ancestors. They will never did that to you. Wọn ò ní fún yín the real history of your ancestors because wọ́n ti believe pé it was not written. There's no evidence. Àwọn àbá yìí dẹ̀ ní evidence fún ohun ẹnu. Tí o bá máa understand program, o ní láti mọ òwe, o ní láti gbọ́ àgbọ́yé èdè tí à ń sọ yìí. Àwọn people yìí ló wá pín ilẹ̀. Nígbà tó ní pé Amẹ́ríkà fẹ́ wá invade wa, mo rí àwọn kan inú wọn ń dùn k'Amẹ́ríkà wá gbà wá, k'Amẹ́ríkà wá gbà wá, Boko Haram ti pọ̀ jù, kíníkan ti pọ̀ jù. Ṣé rí wọ́n ní ogun ò dàbí iyán, ogun ò dàbí ẹ̀kọ, ogun ò dàbí kéèyàn sùn táyà ẹni lọ́ọ̀dẹ̀ kéèyàn máa họ ohun. Kí lẹ mọ̀ tó ń pè ní ogun? Kí lẹ mọ̀ tó ń pè ní ọ̀tẹ̀? Ogun máa ń tú ẹbí, ogun máa ń mi ò fẹ́ sọ̀rọ̀ nípa ogun. Ọlọ́run ọba ò ní jẹ́ ká rógun. Èyí tẹ́ ní pé ẹ kí tó ẹ mọ̀ kó tó ń pè ní àdó olóró ni. Kọ́ wá ju àdó olóró sí Nàìjíríà, kọ́ lọ attack north, àbí kò ní kàn wá. Ẹ̀yin èèyàn, ẹni ọlọ́gbọ́n nìkan ni mo pè o. Má fi etí pé ebi ń pa ẹ́, Nàìjíríà ti dàrú, àwọn family ẹ̀ north, àwọn kíníkan north, kíníkan like ṣebí this thing was planned through religion, tribalism and western education. Tí ẹ bá lọ gbọ́ àwọn Boko Haram yẹn, àwọn terrorists yẹn, tẹ́ bá lọ bá wọn, tí ẹ bá máa bá wọn, tẹ́ bá lè bá wọn sọ̀rọ̀, jihad ló ń jà. They were trained and enslaved their brain. Nǹkan táwọn bí pé àwọn ń jà jihad, àwọn ṣìrìkìrì àbáwọn nípa àwọn kí ló máa ń pè wọn náà, àwọn tí wọn ò gbà tọ́lọ́run làwọn wò bóyá àwọn pa Ọlọ́run. Ẹ lọ bí wọn, because wọ́n claim pé Muslim làwọn. Boko Haram, western education is forbidden, and these people, they are not fighting only religion, they are fighting the country. Wọ́n set kìíní yẹn up pé wọ́n fẹ́ fi dàrin wa rú ni, ká má gbọ́ èdè ara wa, ká má bára wa ṣe. Why tẹ̀sí máa wá sórí social media jẹ́ pé èyí tó bàdì jù nínú nǹkan tí àwọn ìjọba yín ṣe òun ló máa post. Kò kí ń ṣe game changer tó wà ń bẹ̀ yìí ló da Nàìjíríà rú o, but ibi tí aláyé ti lọ mú ló le jù, and Àbújá kò sí lọ́rùn pé báyìí gùn
lóye máa bá sọ̀kalẹ̀ amókun ẹ̀wù ẹ̀wọ̀ òkèlè ẹ̀wọ̀ ẹ̀wù sàlẹ̀ tí game changer bá ní láti kọ́pù kíní yìí papọ̀ ó máa tabára lé ó máa tabára oko àwọn ẹnìkan wà níbi ìbàjẹ́ níbi kẹ́ẹ̀mí èèyàn bọ́ níbi màdàrú ibẹ̀ lọ ti ń jẹ ibẹ̀ lọ ti ń mu game changer wá dédé lọ́jọ́ kan ó fẹ́ fi òtítọ́ ṣe ó fẹ́ so wápọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ̀yin kọ́ wá lọ gbẹ̀gbẹ̀lẹ̀ àwọn ẹnìkan á máa kọ́mẹ̀ntì pé ẹ nítorí pé kò kàn ẹ́ ni kò ṣe pé kò kàn mí èmi náà lẹ́bí ní nọ́ọ̀tì mo lẹ́bí káàkiri kò síbi tí yóò ti lẹ́bí ọmọ ìyá kan náà ni gbogbo wa but kíní yìí ti wọ́ wá àwọn ẹnìkan ló lọ pilẹ̀ kíní yìí láti ilẹ̀ wọ́n ní kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tó apá ò ní kà tí ẹ bá mọ ibi tí àwọn tẹ́rọ́rìsì ń gbà wọlé mo ò ní fẹ́ nọ́ọ̀tì ni báńdì ni desert wa ni forest reserve wa ni tẹ bá dẹ̀ máa wò religion country ọlọ́gbọ́n o olóye o ṣebí Kwara tẹ́ ń wo yẹn Ìlọrin báńdì Yorùbá ni sí north ó ní nǹkan tó bì tí Yorùbá àti Haúsá fi ń pín ilẹ̀ Kwara tó jẹ́ Ìlọrin yẹn dè níyì ìtànjọ́ kan nìyẹn lọ́tọ̀ tí o bá máa understand the game of politics àbí o ní láti understand culture ẹ̀ tó bá understand game of politics o ní láti understand DNA ẹ̀ orí má máa fi western education má máa fi civilization má máa fi religion judge in form of government dirty game ló ń jẹ́ politics is a dirty game dead game ni ẹ̀rí reform tí game changer fẹ́ ṣe fún Nàìjíríà reform yẹn àwọn tó máa bá lọ́ máa pọ̀ Ọlọ́run wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo a máa pín bẹ́ẹ̀ Ọlọ́run kó tó kán káàkiri yẹn kò easy kò ń ṣe ní kò kí ń ṣe ní kò sí ìlú tí Amẹ́ríkà máa dáhùn fẹ́ lọ ràn lọ́wọ́ Amẹ́ríkà ọ̀gàn ló ń pè ní òfúnilẹ́dìẹ̀sìn fi gbódìdí ẹ̀rọ ẹni kò kí ń ṣe pé àwọn ológun wa ò lè kojú wọn ṣebí ẹlòmíì kọ òwò pé gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ má sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ẹ ò bá wọn débẹ̀ o kóòtù kan ni ẹgbẹ́ kan ni common government ẹgbẹ́ kan ni torí òfin mo sọ fún yín pé tẹ bá rí lógo òfin wọ́n mú òfin wọ́n so òfin lójú wọ́n wá kó ìdá méjì lé òfin lọ́wọ́ wọ́n wá ní pé òfin ò mẹ́ni tó dáa but tí òfin bá rí àwọn tó ṣòfin òfin máa ṣí ojú ó máa dá àwọn tiẹ̀ mọ̀ ọlọ́gbọ́n nìkan lọ̀rọ̀ tí mo lè sọ ẹ́ lèyí òfin tẹ́ ń wí yẹn tẹ́ ń pè ní law ó dá àwọn tiẹ̀ mọ̀ but nígbà tí game changer dé ọwọ́ òfin yẹn náà lọ fi ń to ìlú ẹ̀yin tẹ́ wá jẹ́ citizen ẹ̀yin tẹ́ jọ́mọ onílùú ẹ jẹ́ ká jẹ́ at least ẹ má jẹ́ ká máa wo thinking religion or tribalism or western education or information ta kà lórí Google or information tẹ́nìkan sọ fún wa bó lọ kàwé kan ó lọ ka kíní kan ó lọ ka history kan fine lọ ka history lọ wo form of government lọ wo ẹbí whether you are Igbo Hausa or Yorùbá gbogbo nǹkan táwọn ìjọba yìí ń ṣe àgbà àwọn ìjọba náà gbogbo wọn náà tẹ́ta pé wọn nìkan lọ́mọ̀ kíníkan wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tipẹ́ lágbára o ò lè mú wọn tó bá sọ̀rọ̀ o máa ṣẹ̀wọ̀n torí o ò mòfin tó díẹ̀ o ò mòfin tó tú ẹ àwọn aṣojú wa ló jẹ́ Quran náà sọ Bible sọ sẹ́yìndì kọ́mí kàdímù pẹ̀lú mo fẹ́ lo ọ̀rọ̀ Quran rárá nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ kùtù òjìire àwọn ọmọ ilẹ̀ Yorùbá ni mò ń sọ̀rọ̀ nípa ẹ jẹ́ ká jà fún ẹ̀tọ́ wa báwo la lè jà fún ẹ̀tọ́ wa ìjọmọlúàbí unity tí ẹni yìí ń try láti ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń jẹ́ ń di ìbàjẹ́ Yorùbá ló bá lo àbọ̀ ń bọ̀ tó bá bìlífù pé ibi ìbàjẹ́ ṣe mọ̀ pé ní ilẹ̀ kùtù òjìire àwọn ẹnìkan tún sì wà tó ń gbógun ti ìjọba ààrẹ yìí Ọlọ́run tó pé wí kó má da ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ káfílẹ̀ kẹ́sì ìjọba ẹlòmíì ẹnu wa ló wà ń bẹ ara wa ló wà ń bẹ àwa Yorùbá ló yẹ ká sọ àwa Yorùbá là ń jẹ́ Nàìjíríà yes tẹ bá ní pé mo ti ń sọ wáyé àwa là ń jẹ́ Nàìjíríà tí kò bá ti dàrú lọ́dọ̀ wa kò lè dàrú náà níbi tó yẹ níbi tó ti ń ṣòfin nígbà tí ààrẹ ń campaign nígbà yẹn wọ́n ní ẹgbẹ́ kínní ìwà èmi ló kàn ọ̀rọ̀ yẹn ò yé mi mo ṣẹ̀ wá mọ̀ pé ọ̀rọ̀ yẹn yé mi sìn
mo sọ fún yín pé ààrẹ tó wà ń bẹ̀ yìí ni first democracy president tá a máa ní ilẹ̀ Yorùbá. Ẹ wá quote mi wrong, òun ni first democracy president tá a máa ní ilẹ̀ Kútù Òjìrè. Abíọ́lá wọn jẹ́ kó débẹ̀, Awólọ́wọ̀ wọn jẹ́ kó débẹ̀, gbogbo àwọn tó ti débẹ̀ ilẹ̀ Yorùbá ẹ lọ wo bọ́ ẹ débẹ̀ náà, ẹ lọ wo bọ́ ẹ débẹ̀, wọ́n switch ni àwọn ọlọ́mọ àlùdé àtàlùdà àlùpàídà ilẹ̀ Nàìjíríà ọwọ́ wọn ló wà, ọwọ́ àwọn rotate ẹ̀ aláìkọ̀ ní ẹgbẹ́ kìíní ìwà èmi ló kàn oníbàárẹ̀ ń tó game changer mo sì fìlà fúri adé number 1 0001 ààrẹ game changer pé ẹ rí kò kí n ṣe pé mò ń yin ààrẹ o but èmi ní lọ́kàn mo dẹ̀ nígbàgbọ́ pé ààrẹ máa gbé wa délẹ̀ lérí. There's light at the end of the tunnel. Ẹ má yẹ kí n ṣe òyìnbó sọ, kò kí n ṣèdè ní vernacular, òye ìwé ẹ̀rọ ní vernacular lọ́dọ̀ tèmi, èdè tèmi ò kí n ṣe vernacular. Bẹ́ẹ̀ ni èdè tèmi ò kí n ṣe vernacular o, èdè Yorùbá mi kò kí n ṣe vernacular, òyìnbó ọgbọ́n ní vernacular, but màá sọ fún yín there's light at the end of the tunnel. Ààrẹ máa gbé wa délẹ̀ lérí, but ààrẹ tí ebi bá ti kúrò ní ìṣẹ́bùṣe security, àwọn tẹ́ ń darí ẹ jẹ́ ká ní ààbò tó péye, ẹ fojú àwọn ọ̀bàyéjẹ́ wọn, mo dẹ̀ mọ̀ pé ààrẹ máa ṣiṣẹ́ débẹ̀. Ẹ má gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kọ́ wá ràn wá lọ́wọ́, ẹ má pèhè, ẹ má gbàdúrà ogun o, Ọlọ́run jẹ́ ká rógun o, gbogbo àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí náà Ọlọ́run bá rọ̀ wọ́n lọ́kàn, Ọlọ́run bá pàṣẹ àwọn tó ti lọ rẹ́ ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ń di tẹ́ ń fọ́ǹdà àwọn pípù yìí náà. Kí ni ìgbàgbọ́ yín tí ẹ fi ń dalẹ̀ ayé rú? Àní nítorí awó, nítorí owó, nítorí ipò, nítorí agbára ẹ dẹ̀ máa mú odidi ẹbí kan ẹ dẹ̀ máa dẹ́mi wọn légbodò. Mo ní kẹ́ lọ bèrè lọ́wọ́ àwọn terrorist kí lọ ìjà tó ń jà jihad lọ́mọ aláwọ̀ ń jà sẹ́ẹ̀, jihad lọ́ máa pè é. Jihad tó wá láwọn ń jà on attack Muslim nìkan, on dey attack Christian nìkan, they was born and trained that way. Ẹ wá ibẹ̀ kọ́ ni mò ń lọ, mo ń bọ̀, mi ò tí ì dé, ẹni tó bá ní kí n má dé mo ò ní dé bá àtẹ́lẹsẹ̀ abẹ náà.